ọba ṣe $500 fún àwọn alálàájì kọ̀ọ̀kan ó ṣe ní láàánú báwọn ọmọ Nàìjíríà nínú àwọn tí wọ́n jọ wá sí Mẹ́kà ìtẹ́lòmíì wá ṣe ni wípé ó wá ṣe jàǹbá fún àwọn alálàájì òun ti wá ṣe $11 àgbàlagbà kan lásẹ̀sẹ̀ rí tán nísìnyí tó wá láti Yobe State bàbá Fúlàní àgbàlagbà ẹnìkan dọ́gbọ́n gba reals dọ́là tó wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ $500 ó wá kó $11 márùn-ún ó wá kó lé bàbá yìí lọ́wọ́ bàbá débi tó ti fẹ́ ṣẹ́wó lórí wípé wọ́n ti change owó òun eléyìí ó jẹ́ ìbànújẹ́ pé ọmọ Nàìjíríà sì tún lè gbèrú aburú yìí débi tí a wà yìí. Káàbọ̀ sí ìkànnì Think Yoruba TV, ìkànnì tó ń ṣí àwọn ọmọ Yorùbá lójú. Farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ like, comment, ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ń ṣe làbọ̀rú làbọ̀yè kò ṣiṣẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. bó tiẹ̀ ṣe pé kò sí nínú àníyàn mi láti ṣe fídíò lórí iṣẹ́ hajj torí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ kíní tá à ń gbé lọ́wọ́ yìí àṣìlò ọ̀pọ̀ kárí mi ọ̀pọ̀ èyí tó mú mi jáde ayé àti àkà fúnra wa Ọlọ́run ní ẹni tọ́lọ́run ọba bá kádàrá láti ṣiṣẹ́ hajj gbogbo wọn bú mi yín fèsì eléyìí ò gbọ́dọ̀ wáyé èyí lọ́fà tó fi ṣe wípé fídíò tí arákùnrin kan tó sọ tí ọmọ nípa wa tó wíwìkú yẹn àní fèsì fún bó tiẹ̀ ṣe pé Nàìjíríà ló wà ní tó mú mi jáde òun náà ni gbogbo àwọn alálàájì wa tí wọ́n ń pe ilé a fẹ́ kí ẹ bá wa jẹ́ kó yé wọn wọ́n ń ṣe àbòsí àwọn kan ń bẹ tí wọ́n ń ṣe àbòsí fún àwọn alálàájì pàápàá jùlọ àwọn Fúlàní àwọn tó ṣe wípé wọn ò mọ owó tí ń bẹ lọ́wọ́ wọn àtàwọn jàmá wa míì náà ìjọba ṣe $500 fún àwọn alálàájì kọ̀ọ̀kan ó ṣe ní láàánú báwọn ọmọ Nàìjíríà nínú àwọn tí wọ́n jọ wá sí Mẹ́kà ìtẹ́lòmíì wá ṣe ni wípé ó wá ṣe jàǹbá fún àwọn alálàájì òun ti wá ṣe $11 àgbàlagbà kan lásẹ̀sẹ̀ rí tán nísìnyí tó wá láti Yobe State bàbá Fúlàní àgbàlagbà ẹnìkan dọ́gbọ́n gba reals dọ́là tó wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ $500 ó wá kó $11 márùn-ún ó wá kó lé bàbá yìí lọ́wọ́ bàbá débi tó ti fẹ́ ṣẹ́wó lórí wípé wọ́n ti change owó òun eléyìí ó jẹ́ ìbànújẹ́ pé ọmọ Nàìjíríà sì tún lè gbèrú aburú yìí débi tí a wà yìí ìbànújẹ́ lélẹ́yìí jẹ́ ẹ wá bá wa sọ fún àwọn kọ̀ọ̀kan náà àwọn èèyàn wa tí wọ́n ń pe ilé kí wọ́n dákun ẹni yòówù tó bá fẹ́ ṣẹ́wó àwọn ìjọba yan àwọn kan fún wọn gẹ́gẹ́ bíi welfare ẹni tí ọba ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí tó ní ogbówó rẹ̀ wá òun ọba ọṣẹ tó wá padà dé tó lóun ò rówó ṣẹ́ tó wá gbé $1 fún ẹni ẹlẹ́ni ní $100 Allahu Akbar bó lọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ wá báyìí ntẹ́lòmíì torí ẹ̀ sanwó hajj ní láti wípé láti wá ṣe aburú fáwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì bó tiẹ̀ ṣe pé a máa ń gbógun ti eléyìí ní gbogbo ìgbà ṣùgbọ́n ó di dandan kí n sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni àwọn èèyàn wa tó ṣe pé tí wọ́n bá ti dé Mẹ̀dínà ibi eléyìí ni wọ́n mọ̀ wá káàkiri pàápàá jùlọ àwọn obìnrin kan ṣoṣo ni mo rí astagfirullah àwọn méjì tí mo pàdé wọn ní haram tí wọ́n wá láti Kwara èmi ò bá Kwara lọ tí wọ́n ń béèrè lọ́wọ́ mi pé ẹ dákun èló lẹ́ran àdáyá tá a san gbogbo àwọn yòókù ibi wọ́n ti ń ṣe yín ni wọ́n ń kó wọn lọ àwọn tí wọ́n wá ń kó wọn lọ yìí aburú tí wọ́n ń ṣe fáwọn náà ń bẹ kò má kékeré àwọn míì ń sọ wípé eyín kọ̀ọ̀kan $100
wọ́n ń gba 200 lọ́wọ́ ẹlòmíì, wọ́n ń gba 300 lọ́wọ́ ẹlòmíì. Wọ́n san owó fáwọn eléyín, wọ́n tún wá padà lọ gba owó. Gbogbo eyín tí wọ́n ní wọ́n ń ṣe yìí láàrin 100 sí 150 riyals ni. Bó tiẹ̀ ṣe pé kò sínú ẹ̀sìn, àmọ́ gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń bẹ níbí yìí, ọ̀rọ̀ eyín yìí ni wàhálà wọn. Ẹ wá sọ fún wọn, gbogbo ẹ̀yin tí wọ́n ń pelé àbẹ́yìn tẹ́ láwọn èèyàn ní Mẹ́kà, ẹ sọ fún wọn wípé kí wọ́n má jẹ́ káwọn kankan ó gba owó lọ́wọ́ àwọn. Eyín ṣíṣe kìí sara hajj kárí mi ní, ṣùgbọ́n ó ti di bárakú. Àní ọlọ Mẹ́kà ọgbà sàtì, ọlọ Mẹ́kà ọgbà tíkẹ́ẹ̀tì, eyín èṣe ara rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kan sì ń gbá wọn látara wípé èmi ní kò yín lọ bí eléyín, wọ́n ń gba 200, wọ́n ń gba wọ́bùlù ní $100. Bí wọ́n bá ti rí àwọn ìyá tí wọ́n wá látòkò, bí wọ́n bá ti rí wọn sí ni àwọn táǹsì ń wí náà wọ́n jọ báwọn èèyàn wá láti ilé. Ẹ wá wò ẹni tí wọ́n gba $100 lọ́wọ́ rẹ̀, $100 sí wọ́n ṣe ní 370 riyals, yóò wá san 150 riyals fáwọn eléyín, òun ó wá gba 220 riyals. La ilaha illallah. Ọmọ Nàìjíríà, ẹ dákun, ẹ bá wa sọ fún gbogbo àwọn yẹn tẹ́ ẹ ní, ẹ sì bá wa share programu yìí. Mi sọrí pé ẹ bá mi share, ẹ bá wa share rẹ̀, ẹ sì pé àwọn èèyàn wa, ẹ wọ́ọ̀nù wọn. Èyí tí ó parí ẹ̀ òun náà ni ẹran àdáyà. Àwọn bọ́ọ̀dù ló yẹ kí wọ́n ó ṣètò ní gbogbo stéètì kọ̀ọ̀kan. Ẹ má kó owó fẹ́ni tẹ́ ẹ mọ̀, wọn ó gbowó ẹran náà, wọn ò ní san. Allahu akbar. Ó ṣe wípé awábì láti wípé kọ́lọ́hún ọba kurakurai, in ji malam Bahaushe, duk kurakuren da muke da shi Allah ya gafarta mana. A wá tọrọ àforíjì. Àwọn èèyàn sì ń tún wá ń ṣaláyà kókó nàkí sọ́lọ́hún níbi tá a wà yìí. Eléyìí kí ó máa jẹ́ nàṣíhà gbogbo ẹ̀yin tó ṣe wípé àwọn èèyàn wa ń bẹ ní Mẹ́kà ní Mẹdínà, ẹ pè wọ́n. Owó wọn, ẹni tí ẹ ò bá mú owó ṣẹ́ kọ́ mọ ẹni tó ń gbé owó fún. Wọ́n ń pa àwọn èèyàn lẹ́kún. Wọ́n gba $100, wọ́n làwọn fẹ́ lè bá wọn ṣẹ́, bí wọ́n bá padà dé wọ́n làwọn ò ríṣẹ́, wọ́n wá gbé $1, wọ́n gbé ilé àwọn alálàájì lọ́wọ́. Ọmọ Nàìjíríà, la ilaha illallah, la ilaha illallah. Àbẹ̀rù pé a lọ lè bá Ọlọ́run ní ìjọ kan, àtàwa àtẹ̀yìn, àbẹ̀ Ọlọ́run. Iṣẹ́ tá a ṣe tá a fi rí ọ̀nà Ọlọ́run mọ́sà fún wa ṣe. Àmì yìí tá a bá pa àwọn èèyàn lẹ́kún, téèyàn lọ sí Kaaba àbí kọ́ lọ sí Ráúdọ̀ ní Mẹdínà yìí, kọ́mọ lóhùn sí astaghfirullah. Àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tọ́lọ́run ọba ò ní forí jìn. Kéèyàn rọ kiri kálí Ọlọ́run nígbà 1 million tó ṣe wípé nǹkan ní nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́lọ́run ọba fúnra rẹ̀. Ẹ̀bùn nínú àdìsí Qudsi iná láàfin parí ọ̀rọ̀ tọ́ra fẹ́ lọ́ọ́ lè kí Magrib báyìí. Ọlọ́run ọba ní inni haramtu dhulma ala nafsi. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. ó ti ẹ̀ ṣe pé kò sí nínú àníyàn mi láti ṣe fídíò lórí iṣẹ́ hajj, torí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ kíní tá à ń gbé lọ́wọ́ yìí àṣìlò ọ̀pọ̀ kárí mi ọ̀pọ̀. Èyí tó mú mi jáde ayé àti àkà fúnra wa, Ọlọ́run ní ẹni tọ́lọ́run ọba bá kádàrá láti ṣiṣẹ́ hajj. Gbogbo wọn bú mi yín fèsì, eléyìí ò gbọ́dọ̀ wáyé. Èyí lọ́fà tó fi ṣe wípé fídíò tí arákùnrin kan tó sọ tí ọmọ nípa wa tó wíwìkú yẹn ní fèsì fún, bó tiẹ̀ ṣe pé Nàìjíríà ló wà. Ní tó mú mi jáde òun náà ni gbogbo àwọn alálàájì wa tí wọ́n ń pe ilé, a fẹ́ kí ẹ bá wa jẹ́ kó yé wọn